ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ bá rí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi pín, ẹ bá mi share kẹ́ ẹ lè fi gba àwọn kan là, kẹ́ ẹ lè fi la àwọn kan lójú, kẹ́ ẹ lè fi ṣí àwọn kan níyè. Ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn awuyewuye kan ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí, lórí ọ̀rọ̀ ó ṣe ṣàríà kò ṣe ṣàríà. Ọ̀pọ̀lọpọ̀ ló ti jáde nínú àwọn àfáà, ọ̀pọ̀lọpọ̀ ló ti jáde nílẹ̀ Yorùbá wípé ńkọ́ o àwọn ò fẹ́ òfin ṣàríà o, ṣùgbọ́n àwọn mùsùlùmí kan, kódà ará àwọn mùsùlùmí náà tó sọ pé ṣàríà kọ́ la nílò bá ṣe wà yìí, ṣùgbọ́n ìdí tó fi máa share fídíò yìí wàá gbọ́ ń sìn yìí o. Now àwọn kan wá sọ pé àfi káwọn gbé ṣàríà wọ ilẹ̀ Yorùbá, àfi káwọn establish ṣàríà sílẹ̀ Yorùbá. Now mo wá fẹ́ kí n ka, ẹ farabalẹ̀ báyìí kí n ka àwọn òfin ṣàríà tí wọ́n fẹ́ mú wá fún yín. So tẹ́ ẹ bá wá gbọ́ òfin yìí tán tó bá jọ tẹ́ èmi àti yín lọ́rùn, pàápàá ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí mò ń sọ yìí, wọ́n tó jẹ́ ọmọ mùsùlùmí, tó jẹ́ obìnrin mùsùlùmí tàbí tó jẹ́ ọkùnrin mùsùlùmí, tó bá tẹ́ ẹ lọ́rùn. Torí àwọn mùsùlùmí kan sọ wípé òfin tó fi ń darí àwọn Nàìjíríà, òfin yẹn ti sú àwọn, wípé àwọn fẹ́ bẹ̀ sí ní máa lo ṣàríà. Òfin tó wà Nàìjíríà wọn ò tí ì bọ̀wọ̀ fún tán o, ṣùgbọ́n wọ́n sọ pé òfin ṣàríà làwọn fẹ́ bẹ̀ sí ní máa lò láti máa fi yanjú ọ̀rọ̀ ara wọn. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ gbogbo ọgbọ́n tó ń dá ló yé wa, gbogbo ọgbọ́n tó ń dá láti gbé ṣàríà wá yẹn, gbogbo ọgbọ́n yẹn yé wa, ṣùgbọ́n ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ àwọn òfin tó bá ṣàríà lọ, òfin tó bá ṣàríà mu. Ẹ jẹ́ kí n kà fún yín. So according to this laws, the official penalties in Islam according to Sharia. Now tó o bá sọ pé ìwọ o atheism ni ẹ́, ìyẹn pé ìyẹn o ṣe Christian, o ṣe Muslim, o gbàgbọ́ ní Ọlọ́run rárá, òfin ìjìyà irú nǹkan bẹ́ẹ̀ ni pé kí wọ́n gé orí ẹ, kí wọ́n gé orí ẹ. Ẹ jẹ́ ká lọ sí míì. Tó o bá mu ọtí, tó bá jẹ́ mùsùlùmí, tó bá ti gbé òfin ṣàríà wọlẹ̀ Yorùbá ni mò ń sọ yìí o, tó o bá mu ọtí gẹ́gẹ́ bí mùsùlùmí nílẹ̀ Yorùbá, tó bá ká ẹ lákọ̀ọ́kọ́ pé o mu ọtí gẹ́gẹ́ bí mùsùlùmí, wọ́n máa nà ẹ́ ní ẹgbà 30 strokes of cane. Ẹgbà 40 jàre, 40 strokes of cane náà máa lù ẹ́. Ìyẹn ni ó máa jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀. Tó bá tún wá ká ẹ lẹ́ẹ̀kejì, kó tún mu ọtí, 80 lashes náà máa fún ẹ, ìyẹn 80 stroke of cane. Ẹgbà 100 náà máa nà ẹ́, ẹgbà náà máa fi nà ẹ́. Now tó bá wá jẹ́ pé wọ́n bá ẹ níbi pé o ṣe àgbèrè, mo ṣe máa ṣe fídíò mi lórí ọ̀rọ̀ àwọn òfin yìí, àwọn ọ̀rọ̀ tó wà níbà ẹ̀, mo ṣe máa ṣe fídíò mi lórí ẹ̀. Now tó bá wá ká ẹ pé o ṣe àgbèrè túmọ̀ sí pé bóyá o bá ìyàwó oníyàwó lájọṣepọ̀, àbí pé o bá ọmọbìnrin mi lájọṣepọ̀, o ti níyàwó sílé, o wá bọ́kùnrin mi lájọṣepọ̀, obóbìnrin mi lájọṣepọ̀. Tó bá rí ẹ bẹ́ẹ̀, jẹ́ n ká ìjìyà ẹ̀ṣẹ̀ fún ẹ o. Wọ́n ní wọ́n máa sọ òkú pa ẹni, kán sọ ẹ́ lókù pa, nǹkan tí ṣàríà fẹ́ nìyẹn, tí ṣàríà sọ nìyẹn. Ẹ máa gbọ́ o. Wọ́n ní fornication, pé ìyẹn tó bá tí ì marry, tó wà tọkùnrin àgbẹ̀ ìwà tóbìnrin wá lọ ní àjọṣepọ̀, pé ò tí ṣègbéyàwó, ṣàgbé ìtasọ̀tẹ́lẹ̀ ni pé ó ti ṣègbéyàwó ṣùgbọ́n o ní àlè síta, ó wá jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀yẹn náà pè ní adultery. Ṣùgbọ́n fornication ni wípé o tí ì fẹ́yàwó rárá, o tí ì lọ́kọ rárá, ṣùgbọ́n ìwà tọkùnrin ti jọ ń ṣe wọléwọ̀de, ẹ ti jọ ń nẹ́ra yín, ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀. Irú yẹn death by stone ni, wọ́n máa sọ̀kù pa ẹ́ náà ni. Mi ò ní máa sọ gbogbo kíni ní Yorùbá ẹ̀ ní èdè òyìnbó torí òfin àwọn ẹ̀rọ ayélujára tá à ń lò yìí. So kán sọ̀kù pa ẹni náà ni èrè tó wà ń bẹ̀, àbí ni èrè tó wà ń bẹ̀ náà nìyẹn. That's the Sharia law, nǹkan tó sọ nìyẹn. Tó bá jẹ́ pé èèyàn ọkùnrin ni ẹ́ tó fipá bá obìnrin lájọṣepọ̀, wọ́n máa fún ẹ ní ẹgbà 100 ẹgbà 100 ló máa fún ẹ.
tó bá yẹ pé o bá obìnrin lájọṣepọ̀ o fipá bá obìnrin lájọṣepọ̀ pẹ̀lú 1 year of banishment. Now tó bá jẹ́ pé ìwọ wá sọ pé ọkùnrin ò wù ẹ́ láti fẹ́ àbí obìnrin ò wù ẹ́ láti fẹ́ ó ti yé yín, ọkùnrin ẹgbẹ́ yín lẹ fẹ́ fẹ́ àbí obìnrin ẹgbẹ́ ẹ̀ ló fẹ́ fẹ́, táwọn kan ń pè ní Gabriel àti ó ti yé yín àti kejì ẹ̀ àti homo àti kí wọ́n ti ń pè àti kejì ẹ̀ obìnrin àti obìnrin. Tó bá yẹ pé irú nǹkan báyẹn náà ni ẹ̀yin fẹ́ máa ṣe, wọ́n ní kán bẹ́ ẹni yẹn no irọ́, wọ́n ní death okay, wọ́n mú ẹni yẹn lọ sókè tó ga jù nínú ìlú yẹn, wọ́n gbọ́dọ̀ mú ẹni yẹn lọ sí òkè tó ga jù nínú ìlú yẹn, wọ́n á wá lọ tì bọ́lẹ̀ láti bẹ̀. Ìdájọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn. Ṣọ́rọ̀ mi yé yín? Now wọ́n ní tó máa jẹ́ pé homicide ìyẹn wọ́n máa bẹ́ ẹ lórí ni, kán bẹ́ ẹni yẹn lórí yẹn tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ homicide kán bẹ́ lórí. Wọ́n wá ní tó bá ń bá mùsùlùmí àti tó bá bá àwọn mùsùlùmí jà táwọn kan pè ní jihad, tó o bá sọ pé ìwọ o christian ni ẹ o oníṣẹ̀ṣe ni ẹ o wá ń bá mùsùlùmí jà àbí pé o ń bá àwọn mùsùlùmí o ń bá wọn takò ọ̀rọ̀ sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn, ìyẹn náà ń pè ní jihad. So ìyẹn ẹ̀ṣẹ̀ òfin tó wà ń bẹ̀, ìdí táwọn ọmọ Yorùbá ò fi gbọ́dọ̀ gba òfin láyè nìyí o, because wọ́n fẹ́ fi pa anybody lẹ́nu wọn ni. Òun àwọn kan ṣe náà ṣe. Mo ní fídíò evidence kankan lọ́wọ́ tí máa padà play fún yín, ó lè má jẹ lénìí nínú fídíò mi. Wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ tí ẹ bá ti fi lè establish òfin Sharia, tí wọ́n bá ti lè establish Sharia sílẹ̀ Yorùbá, irú ìwọ èèyàn bẹ́ẹ̀ yẹn ilé ẹjọ́ Sharia náà máa sue ẹ sí, wọn ò ní sue ẹ sí Nigerian court kankan, wọn ò ní sue ẹ sí Supreme Court kankan Nigeria. Ilé ẹjọ́ Sharia náà máa ti lọ ṣèdájọ́ ẹ. Nǹkan tí òfin Sharia bá dẹ̀ tí wá sọ òun náà máa fi ṣèdájọ́ ẹ. Okay, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Wọ́n ní tó o bá blaspheme, ìyẹn tó bá bú Allah àbí tó bú Muhammad àbí tó bú alukuran wọn, kán lọ bẹ́ orí ẹ̀ náà ni, kán lọ bẹ́ orí ẹ̀ ni. Eléyìí tó tẹ̀lé, wọ́n ní tó o bá bẹ̀ sí ní gbógun ti Muhammad àbí òun gbógun ti Allah, kán bẹ́ orí ẹ̀ náà ni. Òun lélẹ́yìí, mi ì fẹ́ máa ka ní èdè òyìnbó ni torí èdè òyìnbó ló fi wà ń báyìí, wọ́n ní kán gé orí ẹ̀ ni. Àwọn àfáà mọ nǹkan tí mò ń sọ yìí o, àwọn tó fẹ́ gbé kínní wá yìí wọ́n mọ nǹkan tí mò ń sọ, wọ́n kò tọ́ ni mò ń sọ o. Tó bá dẹ̀ yẹ pé irọ́ ni kí wọ́n debunk fídíò tí mò ń ṣe yìí. Okay, wọ́n ní tó bá ń kọ̀ sí tó bá bẹ̀ sí ní kọ̀ sí ìdàlúrú àbí tó ń kọ̀ sí corruption, tó yẹ pé òwà corruption. Now irú ẹni bẹ́ẹ̀ náà wọ́n gbọ́dọ̀ gé ẹni náà lórí ni. Bẹ́ẹ̀ ni wọ́n ní causing mischief and corruption in the land, wọ́n ní kó gé ẹni yẹn lórí ni. Ìyẹn tún lọ bẹ́ẹ̀. Tó o bá tún okay, wọ́n ní example of mischief àti corruption tó ń sọ yẹn, tó bá ń cause disbelief, tó ń cause terrorism àbí lawlessness, àbí tó ń spread disorder, àbí tó ń teach atheism, àbí tó ń ṣe evolution, amputation or exile ní ìjìyà tó wà fún yẹn. Kó gé ẹni yẹn lọ́wọ́ àbí kán lè kúrò ń lù ú. Okay, drug smuggling, téèyàn bá wá ń gbé ọjà egbògi olóró ìyẹn kán gé orí ẹ̀ ni, kán gé orí ẹ̀. Tó bá wá jẹ́ pé o lè ní ẹ́, wọ́n ní highway robbery with no murder. Tó bá jẹ́ pé o jalè ṣùgbọ́n tí yóò pààyàn ń bẹ̀, tán bá padà mú ẹ highway robbery with no murder, wọ́n ní kán mú ẹ, kán gé orí ẹ. Wọ́n tún ní failed highway robbery with murder, hand and foot amputated. Ìyẹn tún lágbára o, ìyẹn tún lágbára o. Ìyẹn túmọ̀ sí pé tó bá lọ ja olè, alákọ̀ọ́kọ́ sọ pé tó bá lọ ja olè tó pààyàn ń bẹ̀, tó bá padà mú ẹ, kì í ṣe nìkan gé orí ẹ. Ṣùgbọ́n tó bá lọ ja olè tó fail, tó yẹ pé wọ́n rí ẹ mú tán rí ẹ mú, wọ́n ní ṣe ni kán ṣe kí ni, wọ́n ní ṣe ni kán gé ọwọ́ ẹ àti ẹsẹ̀ ẹ, kán gé ẹ lọ́wọ́, kán gé ẹ lẹ́sẹ̀, kán sọ ẹ di kí náà ti ń pè é, akúpá àti akúsẹ̀.
Now eléyìí tó tẹ̀lé sọ wípé stealing tó bá jalè lẹ́ẹ̀kínní, tó bá jalè lẹ́ẹ̀kan, ìyẹn ò ṣe robbery o, kíyàn jí nǹkan. Stealing kò jí nǹkan, wọ́n ní kán gé ọ ní alákọ̀ọ́kọ́. Tó bá ṣe pé o jí nǹkan lẹ́ẹ̀kínní, wọ́n ní kán gé ọwọ́ ẹ̀ ọ̀tún, tó yẹ pé ìgbà àkọ́kọ́ ẹ̀ nìyẹn. Tó bá wá jí nǹkan lẹ́ẹ̀kejì, wọ́n ní kán gé left second offence left and kán tún gé ọwọ́ ẹ̀ òsì. Tó bá wá jalè lẹ́ẹ̀kẹta ó ní pé ò ní lọ́wọ́ méjèèjì mọ́. Tó bá wá jalè lẹ́ẹ̀kẹta, kán gé ẹsẹ̀ ọ̀tún. Tó bá jalè lẹ́ẹ̀kẹrin, kán gé ẹsẹ̀ òsì, ẹsẹ̀ ọ̀tún. Eré tán kọ síbẹ̀ yẹn ó rí bákan. Wọ́n ní third offence left hand, kán gé ọwọ́ ọ̀tún. So now ẹlẹ́kẹrin náà kán wá gé ẹsẹ̀ ọ̀tún tó bá yẹ kó ṣe lẹ́ẹ̀kẹrin. Tó bá yẹ kó wọ́n tún wá jalè lẹ́ẹ̀karùn-ún, wọ́n ní kán lọ gé orí ẹ. Nígbà tó mọ̀ pé gbogbo ara ẹ gan ò fẹ́ wúlò mọ́, gbogbo ara ẹ ti fẹ́ tán. Tó bá yẹ kó oṣù tó wá ń jalè bẹ́ẹ̀, kán lọ gé orí ẹ ló kù. Wọ́n ní tí ẹ bá perform treason, treason ìyẹn pé bí ìdìtẹ̀gbàjọba àbí pé ó ṣe rìkíṣí sí ìjọba tó wà ní orí àléfà, kí wọ́n ní kán lọ bẹ́ orí irú ẹni bẹ́ẹ̀. Tó bá wá sọ pé ìwọ oṣó ni ẹ́ o àbí àjẹ́ ni ẹ́, tán bá wá mú ẹ pé oṣó ní àbájẹ́ ni ẹ́, wọ́n ní kán lọ bẹ́ orí yẹn náà ni. Ṣé ẹ rí pé gbogbo ìdájọ́ yẹn, gbogbo ìdájọ́ bẹ́ orí bẹ́ lẹ́sẹ̀, bẹ́ lórí bẹ́ lẹ́sẹ̀ ni. Now wọ́n ní tó bá wá ń perform sodomy, bestiality, blasphemy. Sodomy yẹn ni pé ọkùnrin àtọkùnrin tó jọ ń bára wọn lájọṣepọ̀. Wọ́n ní kó lọ gé orí ẹ̀ náà ni, kó lọ gé orí ẹ̀. Wọ́n ní tó bá wá sun alukuran, kó lọ gé orí ẹ̀ náà ni. So anybody tó bá ti lè establish òfin yìí sílẹ̀ Yorùbá, tó bá ti lè establish òfin yẹn, tó ti establish court sharia, ìwọ anybody nílẹ̀ Yorùbá tó bá ti lè sun alukuran àbí ó sọ̀rọ̀ lòdì sí alukuran, irú àwọn ms baba, irú àwọn àkànbí ọlọ́ba, irú àwọn tani ọlọ́run yẹn, irú gbogbo àti irú àwa iná ta máa ń sọ̀rọ̀ ta máa ń tú àṣírí kuran gbà míì, wọ́n ní kó lọ mú wa, kó lọ bẹ́ orí wa. Tó bá ti ìyẹn tá bá fàyè gba sharia nìyẹn o, ìyẹn lọ bá yẹn. Wọ́n ní tó bá kọ alukuran tó sọ pé ò tẹ̀ fẹ́ gba alukuran rárá, tó ní ò fẹ́ gba alukuran rárá, ìyẹn náà ń pè ní disbate apostasy. Wọ́n ní ìyẹn náà kó lọ gé orí ẹ̀ ni. Wọ́n ní kó lọ gé orí ẹ̀ níbẹ̀ ni. Wọ́n ní tó o bá wá san zakat tax, tó o bá san tax zakat ẹ, wọ́n ní ìyẹn náà kó lọ gé orí ẹ̀ ni, kó lọ gé orí ẹ̀ dànù ni. Wọ́n ní kíyàn máa fi ẹnìkan wé Allah, kíyàn máa fi ẹnìkan wé Allah, wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ kán lọ gé orí irú ẹni bẹ́ẹ̀ náà ni. Wọ́n ní associating partners with Allah to polytheism, wọ́n ní kán lọ gé orí irú ẹni bẹ́ẹ̀ ni. Eléyìí tó tẹ̀lé, wọ́n ní kéèyàn máa worship oòrùn, kó máa sin oòrùn, kó máa júbọ fún oòrùn àbí òṣùpá tàbáwọn òrìṣà míì, irú ẹni bẹ́ẹ̀ náà tó bá ti establish sharia, kán lọ gé orí ẹ̀ ni. So now èyí tó kẹ́yìn mi báyìí tí kò yé mi dáadáa, wọ́n ní hanging onto curtains of Kaaba in Mecca. Tẹnikẹ́ni bá rọ̀ mọ́ curtain, ìyẹn àwọn aṣọ tó fi bónú Kaaba, ẹnikẹ́ni tó bá rọ̀ mọ́, tó rí rọ̀ mọ́, wọ́n nílò ẹni bẹ́ẹ̀ ńkọ́, òun náà kán lọ gé orí ẹ̀ ni. Mo dá ń dúró ń bẹ̀ yẹn. Now ẹ̀yin ọmọ Yorùbá, mi ò tí ní analyse lọ títí lórí fídíò yìí lẹ́nìí torí mi fẹ́ kó gùn jù. Ẹ ti gbọ́ ohun tó wà nínú òfin sharia ní tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá. Torí ìgbà tó ń sọ, ṣẹ́yìn gbogbo ìgbà tó ń sọ, wọ́n sọ nǹkan tó jẹ mọ́ ohun tí mò ń kà jáde yìí o, wọ́n sọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ o. Tẹ́ ẹ bá wá rò pé tán bá implement òfin yìí tán wípé kò ní rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá,
ẹ̀yin ẹ try ẹ̀. Yorùbá sọ̀rọ̀ wọn ní ìdánwò ló bí ọ̀kẹ́rẹ́. Ẹ mọ̀ pé nígbà táwọn yẹn bá gbàgbára tán ìyẹn máa béèrè ikú tó pa bàbá òun. Àìtí ìsagbára lọ́wọ́ ọmọ ẹlòmíì ni ò jẹ́ kó lè béèrè ikú tó pa bàbá ẹ̀. Tí ẹ bá fún wọn lóore ọ̀fẹ́ láti establish sharia yẹn tán, gbogbo tó wà níbí báyìí, bó tẹ̀ jẹ́ pé àwọn ìlú míì gan tí àwọn kìíní ti bẹ̀rẹ̀ wọn ò ṣe lára àwọn òfin yẹn wọn ò múlò mọ́. Àti pé báwo lẹ ṣe fẹ́ máa lo òfin tó ń fi kalẹ̀ bí 2000 years ago àbí bí 1500 years ago tẹ́ ẹ máa sọ pé irú òfin bẹ́ẹ̀ ẹ tún fẹ́ establish ẹ̀ nílẹ̀ Yorùbá in 21st century. Ẹ máa lẹ fẹ́ establish ẹ̀. Tó bá ti wá tẹ̀wọ́ ọmọ Yorùbá lọ́rùn tó jẹ́ mùsùlùmí support àwọn tó fẹ́ wá ṣekú pa yín. Gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé wà níbí báyìí, gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kà jáde yìí tó jẹ́ pé àtọwọ́dá ni gbogbo ẹ̀, tó jẹ́ pé gbogbo ẹ̀kẹ́rẹ́ ó ti ní òfin tó fún wa ní solution sí nílẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Èdè tí ò bá wá ti ní nǹkan tó ń pọ̀lọpọ̀ wọ̀n ní wípé nǹkan tó ń pè ní òfin àbí tó ń sọ pé ẹ̀ṣẹ̀ ṣe pé Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ìlú tí ò bá ti sí ẹ̀ṣẹ̀, tí ò bá ti sófin, kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. Ó túmọ̀ sí wípé nílẹ̀ Nàìjíríà lénìí, mo máa sọ fún àwọn ẹlòmíì, gbogbo ohun tó bá wù kó o ṣe nílé ayé tó wà yìí, o mu sìgá ni o mu ọtí ni o bá obìnrin kan sùn ni ìbá jẹ́ pé obìnrin ìyàwó ẹ ni, èmi ò sọ pé kó fi ipá báyàn sùn lájọṣepọ̀ o, ṣùgbọ́n gbogbo ohun tó ń kà gẹ́gẹ́ bí òfin àbí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ nínú àti Bible àti Quran, gbogbo ẹ̀ kò sí èyí tó fi ṣẹ̀sọ́ Ọlọ́run bẹ́ẹ̀ o gbọ́ mi dáadáa. Gbogbo ohun tó bá wù kó o ṣe ní ayé yìí, ó yan ọmọlàkejì jẹ ní, ó pọ̀ ọmọlàkejì ẹni, ó ṣẹ̀sọ́ Ọlọ́run bẹ́ẹ̀ o. Ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ sí nature, and nature will eventually fight you back. Now tó bá sọ pé tó bá ti mọtí ẹlẹ́ṣẹ̀ ni ẹ́, tó bá ti ṣe bóbìnrin olóbìnrin sùn ẹlẹ́ṣẹ̀ ni ẹ́, tó bá ti mu sìgá ó ń ṣe ẹlẹ́ṣẹ̀ tó bá mọtí o. Ìyẹn ò túmọ̀ sí pé mo encourage pé kó lọ mọtí. Now tó o bá mọtí débì kan, gbogbo àgọ́ ara ẹ á sọ fún ẹ pé o ti ṣe jura ẹ lọ, àgọ́ ara ẹ máa tẹ̀lé. Now tó bá mọtí débì kan, ìwọ fúnra ẹ máa expect consequences tó tí yẹn máa mú wá fún ẹ. Ibi tí ọtí ò fi dá nìyẹn o. Tó bá ń fa sìgá máa bà gbogbo lungs ẹ jẹ́. In other words, it is all against your health. So gbogbo tó ń kà fún ẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tó fi sọ pé kó máa bẹ́ yín lórí, kó máa fún yín lẹ́gba 80, kó máa fún yín ní ẹgba 40, gbogbo nǹkan yẹn gan ordinarily kò ń ṣẹ̀ṣẹ̀, as long as ó jẹ́ pé òfin ìlú tó ń gbé lọ́wọ́lọ́wọ́ kò lòdì sí. Tí òfin ìlú tó wà tí ò bá ti sọ pé nǹkan báyìí má ṣe, nǹkan báyìí má ṣe, then nobody should hold you for it. The only thing problem táwa Africa ní ni pé a fi religion fi ra wa sábẹ́ bondage. Now just imagine tó bá sọ pé ò ṣe Christian mọ́ lẹ́ni, tó ló ṣe Muslim mọ́ lẹ́ni, ta ló fẹ́ mú ẹ sí tó bá mu sìgá ní Nàìjíríà? Ta ló fẹ́ mú ẹ sí tó bá mu ọtí ní Nàìjíríà? Nobody. Ta ló fẹ́ mú ẹ sí tó bá kírun lẹ́ẹ̀ máa rojúmọ́? Nobody. Not even God. Not even the God that you think you are going to sin against. Tó o bá gbàdúrà sọ́lọ́run, tó o bá gbàdúrà lójúmọ́, ò ṣẹ̀ sí anybody. Ò ṣẹ̀ sí anybody. So ara nǹkan tó lè fi ń dẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ yín nìyẹn. You don't have to worship anything láti live life. Nǹkan tó pọ̀lọpọ̀ ò mọ̀ nìyẹn o. And that is where we put ourselves under bondage. Ohun tí wọ́n ṣe, ìdí tí wọ́n fi gbé ẹ̀sìn kalẹ̀, tí wọ́n fi gbé àwọn religion tá à ń rí kalẹ̀, ó ní láti fi control the human nature. Some of the things tí ẹ̀sìn mú wá, they are not bad. Bí pé sọ pé má mutí, tó bá ti mutí, ó ti dẹ́ṣẹ̀. Ó ṣẹ̀. Ṣùgbọ́n tó bá mutí, ọtí fúnra ẹ̀ ó máa ṣiṣẹ́ lòdì ságọ́ ara ẹ̀. Tó bá yá, bópẹ́ bóyá, wàá máa bẹ̀ sí ní máa rí àwọn ìfẹ́ tọ́tí tó mu yẹn lágọ̀ ara ẹ̀. Tó bá ń fa sìgá, a máa bẹ̀ sí ní máa deteriorate health ẹ. A bẹ̀ sí ní máa ba àwọn kankan jẹ́ nínú system ẹ. So that is why tó fi gbọ́dọ̀ mutí àbí tó fi gbọ́dọ̀ mu sìgá. Tó bá olóbìnrin lájọṣepọ̀ ń sìn, obìnrin tó mọ̀ bóyá òun nǹkan tó wà lára ẹ̀, bóyá má gùn wà lára ẹ̀, bóyá má kí ló ti ń pè àwọn àìsàn oríṣiríṣi wà lára ẹ̀.
bóyá èdè wà lára ẹ̀, bóyá gonorrhea wà lára ẹ̀, o ò ní mọ̀ àbí àwọn ṣe ń pè é, bóyá ó ní infection ò ní mọ̀. So tó bá wá bá sùn tán, you will begin to suffer the consequences of having anything to do with that lady tó o mọ̀ rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó ilé ẹni tó tẹ́ pé ìméjì eléyìí ọkọ kò ṣe nǹkan kan síta, ìyàwó kò ṣe nǹkan kan síta, kò sígbà tẹ́ bára yín lájọṣepọ̀ tí tọkàn yóò ní balẹ̀ lórí náà. But kọ́ máa sọ fún yín pé ara nǹkan tó lè fi máa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn o. Ara pé má mutí, má mu sìgá, ara nǹkan tó fi máa pa yín nìyẹn o, torí pé ẹ̀ ṣe ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ wa tá a ṣe ẹ̀sìn ṣáà kú ni, bó ti yẹ pé gbogbo wa la máa kú níjọ́ kan. So nobody kẹ́lòmí máa sọ pé torí pé òun jẹ́ mùsùlùmí lọ́lọ́run sì ṣe dáhùn sáyé, àbí lọ́lọ́run sì jẹ́ kó òun wà láyé. Irọ́, Ọlọ́run ò jẹ́ kó wà láyé torí pé ó jẹ́ mùsùlùmí. Àìmọye mùsùlùmí ló ń kú lójoojúmọ́ tí wọ́n dẹ̀ sọ pé báyìí náà wọ́n ń lọ tán bá kú tán. Àìmọye mùsùlùmí ló ń kú lójoojúmọ́, àìmọye kìrìsìtẹ́nì ló ń kú lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni ẹni tí sọ pé òun gbàgbọ́ náà lóhun gan, àwọn náà ń kú lójoojúmọ́, because ikú is natural thing tó máa ṣẹlẹ̀ sí anybody at any time. So jẹ́ kó má jẹ́ kó máa fi ọ̀rọ̀ ikú dẹ́rù bà ẹ́, àbí pé àlùjọ náà kan fi máa dẹ́rù bà ẹ́ pé torí fẹ́ lọ sálùjọ náà, torí ẹ̀ lọ ṣe gbọ́dọ̀ máa mu ọtí, àbí torí ẹ̀ lọ ṣe gbọ́dọ̀ máa mu sìgá, àbí torí èmi ò sọ pé kó máa mọtí. Irú èmi tí mo bá yín sọ̀rọ̀ mi ò mọtí, ìdè ń fa sìgá. Ìgbà tí mo wà kékeré, tí mo ṣèwà bí ẹni ọdún 10 sí 11 ńgbà yẹn, ilé tí mò ń gbé ńgbà yẹn, làwọn ọmọ kékeré ń bẹ̀ la tọ̀nà sí pépà níjọ́ kan. Làṣàwà ní aṣáàrí pọ́n kan máa ń gbé kíní kan sẹ́nu, máa ń gbé kíní sìgá sí ẹnu, la ní káwa náà ṣàti ẹ̀ tọ̀nà sí pépà. Tí mo gbé tèmi parí báyìí, kò sẹ́ni tó kọ́ mi kí n tó stop enjoy yẹn. Àtìgbà yẹn kéré mi ò try ẹ̀ mọ́. So torí pé mo sọ pé kò ń ṣe ẹ̀ṣẹ̀ sọ́lọ́run, kò túmọ̀ sí pé kó lọ máa mu ọtí àbí kó lọ máa mu sìgá. If you are doing it, you are killing your body, you are killing yourself. So ara àwọn kan, so to control or to limit those things táwọn èèyàn máa ṣe láyé ni wọ́n ṣe gbé ẹ̀sìn wá. Ọlọ́run, or the God, the supreme being, he is not a Christian, not a Muslim, not a paganism, he doesn't practice, he doesn't believe in it. I mean, he's not a religionist. Òun kọ́ ló dá ẹ̀sìn, Ọlọ́run kọ́ ló dá ẹ̀sìn. Ọlọ́run kọ́ ló dá ẹ̀sìn. And the earlier we Africans know that, the earlier the better for us. Níjọ́ tó bá ti mọ̀ pé Ọlọ́run kọ́ ló dá ẹ̀sìn, ìjọ yẹn ló máa mọ̀ pé o ní láti stop gbogbo religion tá ń para lé lórí yìí. Now, kẹ́ ẹ lè mọ̀ pé religion is one of the biggest problems ta ní Africa. Ṣé mọ èèyàn tán ti torí ẹ̀sìn tán ti torí ẹ̀sìn pa ní Africa? Ẹ jẹ́ kí n dánu dúró ń bẹ̀ yín. I'm coming with another video very soon. Ẹ ṣé, ẹ bá mi pín fídíò ilé kan sí. Ẹ jẹ́ kó dé ilé, kó dé oko, kó dọ́dọ̀ àwọn tán nígbàgbọ́ wípé tí Sharia bá dé, ó máa favor àwọn, kápá àwọn mùsùlùmí. Mo rí fídíò kan tí àfáà kan ṣe láàárọ̀ yìí. Mo máa ṣe fídíò lórí yẹn náà. Tó ń pè ní Ajígini. Mo rí fídíò ẹ̀, mo ń padà bọ̀ lórí ẹ̀. Ẹ ṣé, ó dàbọ̀.